Ké hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ó wí pé ògo ni fún Olódùmarè. A tún lórí ọ̀fẹ́ àti máa wòra wa lórí ètò yìí. Má bínú pé ohùn mi lọlẹ̀ díẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ tó ń jáde ọlọ́fàá o, torí pé Yorùbá bọ̀ wọ́n ní inú dídùn ní mo rí yá. Ohun táwa gbàgbọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run. Láti ilé iṣẹ́ ìránṣẹ́ Gates of Zion Christian Mission lẹ ti ń gbọ́ wa ní ìlú Ìbàdàn. Ayọ̀ mi kún nítorí pé Ọlọ́run kò yí padà. Ṣùgbọ́n ìbànújẹ́ tí mo ní tó mi fi lọlẹ̀ ló jẹ́ kí n fẹ́ sọ tí mo fẹ́ sọ pé kò sí ayọ̀ nínú ènìyàn tí ẹ̀mí mímọ́ ò bá sínú ẹ̀. A lè dunnú lórí ẹni tí ẹ̀mí mímọ́ kì í gbénú ẹ̀ fún ohunkóhun tó kò sí bó ti kò dára tó. A sì lè banújẹ́ púpọ̀ náà lórí ẹni tí ẹ̀mí mímọ́ ò gbénú ẹ̀ lórí òkú díẹ̀ káàtó tó bá ṣe. Ṣùgbọ́n lónìí, bí ẹ ti mọ̀ mí, orúkọ mi olùṣọ́ àgùntàn Michael Ọláníyì Rótìmí, ọmọ bàbá wòlíì tó ṣẹ̀ṣẹ̀ gba Jésù. Òpè tá fi ń dààmú ọlọ́gbọ́n, ohun aláìlágbára tá fi ń dààmú alágbára, ohun tá àpò tá jẹ́ nìyẹn. Lónìí, ohun kan pàtàkì tá a ti sọ lára ẹ̀rí la fẹ́ sọ lónìí. Ohun náà ni wípé kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló fà á tó jẹ́ wípé àárín àwọn ènìyàn Ọlọ́run la rí àwọn ènìyàn ìkà. Nígbà tí àwa gbàgbọ́ tá a bá Jésù pàdé, àwọn ohun tá a rí gbà yẹn a rí mọ́. Kí ni ṣe tó jẹ́ wípé ní àárín ìjọ òun ní ọ̀tẹ̀ àti ogun ló wà ju tìdílé tá a ti ń bọ̀ lọ. Wàhálà. Ohun tí ó jẹ́ ń sọ̀rọ̀ díẹ̀ ni wípé àwọn ọkàn tó ṣẹ̀ṣẹ̀ ń gbàgbọ́ tí wọ́n fi ayé wọn fún Jésù, tí wọ́n mọ ìgbé ayé táwọn ń gbé tẹ́lẹ̀, tí Ọlọ́run sì ti tàn mọ́lẹ̀ sí wọn tó rí pé ìgbé ayé bẹ́ẹ̀ kò dáa. Wọ́n wá tún wá ń ba lọ́wọ́ ẹ̀yin tó ń bá nínú ìjọ, pàápàá olórí. Èsè tí a pín ìjọ Ọlọ́run tó ní kálukú ní ẹgbẹ́ tiẹ̀ kákọ̀ sí tiẹ̀ bá ṣàwẹ́lé ìbò. Paul ṣe àtúnṣe rẹ̀ nínú Kọ́ríńtì kìíní gbà yẹn lọ́hùn pé ìwọ ní tèmi ní Paul, èmi ní ti Apollo, èmi ní ti Kéfà. Nígbà yẹn lọ́hùn ó ṣe ní láàánú pé ohun tó burú jù bẹ́ẹ̀ lọ ó wá ń ṣẹlẹ̀ báyìí pé èmi ti ní ti lágbájá. Ẹlòmíì pàápàá tó bá fẹ́ gba promotion ká lọ pé wọ́n ó fún ọ, tó bá ti gba ọ̀dọ̀ ẹ̀ o ò lè rí promotion. Kí ni ṣe tí a ń fi ẹ̀tọ́ du ẹlẹ́tọ̀ọ́ torí kèsì lára àwọn èèyàn yín? Ṣé gbogbo àwọn tí Jésù fẹ́ jẹ ìrà yìí wọn ò wọ́? Àṣìṣe wọn ló ń wá. Àwọn tó wò pé wọn ò kàwé, wọn ò lówó, àwọn ni ó pàtì. Ẹ jẹ́ ń sọ àṣírí kan fún yín. Nínú àwọn tí ń dọ̀rùn jù, olówó pọ̀ nínú wọn. Ẹni tó rí jájẹ dáadáa wọn pẹ̀lú àwọn tí ń lọ sọ́run láàárín àwọn tá a kà sí. Àwọn màlúpọ̀ lọ́run. Àárín wọn là ń rí. Ohun tó ṣe láàánú pé bẹ́ẹ̀ lómi ṣe náwó ṣiṣẹ́ Ọlọ́run tó kù tó ń dọ̀rùn nígbà tó kú. Irú wà báyìí náà nílò nǹkan báyìí tí ń ṣẹlẹ̀ ní. Ó wá fẹ́ sí ẹ̀yin tẹ́ lówó nínú ìjọ létí. Àwọn olórí ìjọ míì tó jẹ́ pé ìfẹ́ owó gbogbo ohun búburú gbogbo ó ti jinlẹ̀ nínú wọn
nínú iṣẹ́ Olúwa tí wọ́n ń ṣe kíákíá ni wọ́n ó sọ yín di èrò ọ̀run àpáàdì. tí wọ́n bá ti rí owó lọ́wọ́ yín, gbogbo ohun tẹ́ lẹ́tọ̀ọ́ sí wọ́n mọ̀ pè yín sí. ibi tó yẹ yín inú ẹ̀mí ò tí ì dé wọ́n mọ̀ gbélé lọ́wọ́ ẹ̀ mọ̀ sí. tẹ́yìn gan bá tẹ̀ ń wò pé mi ò mọ̀ sí dáadáa, wọ́n ní wọ́n tún sọ pé ẹ dé dáadáa, wọ́n ń ṣe ju bẹ́ẹ̀ náà lọ. wọ́n sì sọ yín lọ́wọ́ ọ̀run àpáàdì torí owó tí wọ́n rí gbà lọ́wọ́ yín. ìwọ ọmọkùnrin tó kàwé yìí, Ọlọ́run ò pè ọ́ ṣùgbọ́n wọ́n rí pé ó kàwé, wọ́n dẹ̀ rí pé ó lè interpret àbó lè ṣiṣẹ́ kan lábàdí àyè ti gbàṣẹ́ Olúwa. ó dẹ̀ mọ̀ pé kò sí májẹ̀mú, iṣẹ́ Olúwa ní májẹ̀mú nínú. ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ tó pè ọ́ sí kò sí májẹ̀mú kankan tó so mọ́ ju wípé wọ́n rí ẹ lò lọ. ọ̀pọ̀ ló ti pa bẹ́ẹ̀ wọ wàhálà tí ò lè bọ́nú ẹ̀mí ò yẹ kó tí ì kú. ṣebó náà ni wọ́n korí ẹ̀ bọ̀ báyìí torí ẹ̀ ń wú. tí bàbá tìyàwó wọn torí wọ́n rí ẹ lò wọ́n bẹ̀rẹ̀ sí pọ́n sùn gan tó bá wá wọn nìkan wọ́n jí wọn fún ọ. ó já mọ̀ pé ọ̀nà ọ̀run àpáàdì ò jìnnà sí ọ. àwọn Ọlọ́run lọ wọ́n ti jákùn kúrò nínú ẹ̀mí. àwọn míì nínú àwọn wọ̀nyí wọ́n mọ̀ wípé èrò ọ̀run rere ní àwọn òsì lọ́run lọ tí wọ́n fi so yín mọ́lẹ̀ nìyí. ẹ jẹ́ wá sọ tààràtà ẹ̀yin ọmọ Ọlọ́run tí ogun dojúkọ nínú ìjọ. àkókò ìdúróṣinṣin ní ohun yòówù kẹ́ máa dojúkọ, má jẹ́ kójú rẹ̀ yẹ̀ lára Jésù. ohun yòówù kó máa gbọ́, ẹnikẹ́ni yòówù wá tó bá ṣe nǹkan tí ò dáa, má torí pé ipò tó wà kó rò kó dáa. ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní. Bíbélì ló sọ bẹ́ẹ̀ o. láti ètí kọ́ sí èṣù tí ń dẹ́ṣẹ̀. Jòhánù kínní orí 3 ní ẹsẹ̀ 8 sí 9 ká dáadáa ń bẹ̀. ẹni tá ti pa Ọlọ́run bí mọ̀ dẹ́ṣẹ̀ tó bá yẹ kó dàtún bí nítòótọ́ ẹ̀ṣẹ̀ ó dì ríra sí ọ, yóò máa tì ọ́ lójú, kódà yóò máa bà ọ́ lẹ́rù láti dá. ṣùgbọ́n tó bá ti di pé ẹ̀ṣẹ̀ ò bà ọ́ lẹ́rù àti dá mọ́, ó ti pẹ̀yìn dá ò sínú ẹ̀mí mọ́. tí ẹ̀ṣẹ̀ ò bá ti tì ọ́ lójú mọ́, ó ti di nǹkan míì. tí ẹ̀ṣẹ̀ ò bá ti rí ọ lára mọ́, ó ti kúrò nínú ẹ̀mí. tó bá jẹ́ pé ìwọ náà darapọ̀ mọ́ wọn, ìwọ náà rí pé tí wọ́n ń ṣe yóò dá nínú ìjọ, ẹ kúrò ní ìsọ wọn ní Bíbélì wí. ohun tí a gbà, wọ́n lè pè yín lórí irú orúkọ pé ẹtì náà ti di SU, ẹ ti di kìnìkan, ẹ ti di kìnìkan. ìyẹn kọ́ ló máa ta o. orúkọ yòówù tó hàn bá pè ọ́. Kírísítẹ́nì tá à ń jẹ́ sọ̀rọ̀ pé wọ́n fi yìn wá ni. àwọn tó ń pè wá ní Kírísítẹ́nì ní Áńtíókù bí ìgbà téèyàn ń gàn yàn ni. ṣùgbọ́n ó dẹwà fún wa lónìí, à ń pè wá ní Kírísítẹ́nì. ṣùgbọ́n ẹ̀yin ọkàn tó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́, ẹ má wà confused bí àṣà olóyìnbó, ẹ má jẹ́ kọ́kàn yóò dàrú. tó bá ti ń ṣe tí ò dáa kò túmọ̀ sí pé ó dáa o. ogun tí wọ́n ń gbé tì ọ́, má torí ẹ̀ gbógi tẹlòmíì o. wọ́n lè gbógun tì ọ́. ara àwọn nǹkan àmì wípé nítòótọ́ adé ẹni ẹ̀mí ni. àwọn èèyàn gbàgbọ́ nínú ṣíṣe tó wù wọ́n. wọ́n ti rán èmi gan ṣẹ́ńbì kan pé kí n lọ ra nǹkan wá lọ ra èyí tó dáa jù. mo tún gba owó tó yẹ kí n gbà sí, mo kó lẹ̀ fún wọn. wọn à wò mí dáadáa. èmi tí mo tún lọ ra tó dáa jù tí mi ò àṣẹ èdè ní òye mi. wọ́n àti sọ nǹkan kan sí, wọ́n kàn gbá. ṣùgbọ́n ọjọ́ kan ọ̀rọ̀ kan náà ní ẹnìkan tí ó súnmọ́ wọn dáadáa ló sọ pé wọ́n á lè nífẹ̀ẹ́ yín. ohun tó ń rò ní pé owó tí wọ́n kó fún yín yẹn ẹ kàn rà kan sá, tẹ́ bá dẹ̀ ń bọ̀ lọ́nà ẹ rọsàn ẹ ra búrẹ́dì ẹ wá pín fún wọn. nǹkan tán torí ẹ̀ rán yín níṣẹ́ nìyẹn, kì í ṣe torí tí wọ́n rò pé bóyá òye ẹ̀yẹ yín nù ní owó ta ní kí n fi ra nǹkan fún ìlò ẹni olórí wa, kí wọ́n á ní mò ń ra búrẹ́dì inú ẹ̀.
kódà kí n má rówó jẹun irú wa yóò gbọ́dọ̀ dánrú ẹ̀ wò. Ṣùgbọ́n lónìí owó tí ẹlòmíì ń gbà lọ́wọ́ ìjọ business ló fi ń ṣe. Àwọn kan tẹ̀ ti gbàgbọ́ wípé tán bá ti rán lágbájá ń sẹ́ àárí kan jẹ àrùwò nù ẹ̀. Ìwọ tó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ tàbí ìwọ tó gbàgbọ́ tó dàbí pé wọ̀kàn ẹ̀ polú má bá wọn ṣe o. Ká pé nǹkan tó jẹ́ 7,000 naira ní 70,000 má bá wọn ṣe o. Orí tí mo wo bí ẹ̀ báyìí má bá wọn ṣe o, má bá wọn dánrú ẹ̀ wo. Ewu tó wà ńbẹ̀ kọjá ń tà ń wí o. Irú ìjọba tá a ní ò dáa nílùú òun náà ni wọ́n ń ṣe nínú ìjọ yìí o. Ohun tó jẹ́ ti gbogbo ìlú káwọn bíi mélòó kankan jókòó lé kán máa fi fẹlá kíyàwó máa jẹ ọ̀kẹ́ àmọ́ iye àwọn èèyàn kan sì máa láwọn ṣayé. Ohun tí òye wọn ni pé wọ́n ń kọ́lé àìsàn sára, àìsàn tí ò ní ṣe é wò. Ìwọ wo gbogbo àwọn tó kówó òlú jẹ, ìwọ èwo ni ò láìsàn burúkú lára. Àṣepò wúyé wọn rò pé àwọn gbọ́n ni. Sátánì tó kọ́ wọn lọ́gbọ́n burúkú kán máa fìyà jẹ aráàlú kán máa náwó. Òun náà ti dènà ó ti kó àìsàn dé wọn, àìsàn tó wó díẹ̀ òwò àti sọ eré náà ti yọ nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ rí. Ẹ má jẹ́ kí èṣù kó sọ wá di ibùgbé àìsàn nínú àgọ́ ara tí yóò máa fìyà jẹ àgọ́ ara. Ó lè sọ pé ó gbọ́n o, ẹlòmíì tún fẹ́ rárí ìlú báyọ̀ kó rówó olówó jọ kúrìkó jọ kásá máa ná. Ẹlòmíì àtẹ̀sọ pé ẹ má ná owó yìí nínà pé ilẹ̀ ẹ ná ní owó ìlú náà jọ ọ̀tẹ̀ ná pẹ́pẹ́ bẹ́ẹ̀ ni kó wà pò yín ni. Ẹ náwó yìí owó ìjọ Ọlọ́run. Wọ́n rò pé àwọn láṣẹ lórí owó Ọlọ́run. Ẹ lè fi ṣe ń tó nítumọ̀. Ohun tó tẹ̀ burú jù ni pé ebi máa ń pàránṣẹ́ Ọlọ́run. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ń ṣiṣẹ́ gidi wọ́n fún wọn lówó gidi. Ká máa fún ìránṣẹ́ Ọlọ́run ní 4,000 lóṣù. Ká máa fún ìránṣẹ́ Ọlọ́run 10,000 lójú. Ẹni tó bímọ tó níyàwó kí ni ó fi rà? Àwọn ìjọ mọ̀ fún lówó, ìjọ mélòó ní fún lówó nísìn? Ọ̀rọ̀ ń bọ̀ o. Ká ṣàtúnṣe ìpele dún nígbàkigbà, ikú lè dé anytime. Tó o bá dọ́run yóò dùn ọ́. Kátàkátà tá à ń sọ yìí yóò wá nítumọ̀ gbà yẹn ṣùgbọ́n kò ní wúlò fún ọmọ. Ìsìn ló lè wúlò. Ẹ̀yin ọmọ tẹ̀síṣẹ́ gbàgbọ́ Ọlọ́run mú adélé o. Ẹ má wo ohun tí wọ́n ń ṣe sí inú ìjọ o. Ẹ̀yin tẹ́ tinú ẹ̀sìn mùsùlùmí wá sínú ìrere. Ẹ má wo ohun táwọn aláìgbàgbọ́ tó wà nínú ìjọ sí wọ́n wà ń bẹ̀ o. Èṣù ló gbé wọn kalẹ̀ síbẹ̀ láti máa dá yín padà sínú ayé. Ẹ má wo wọn má fẹ́ ṣàkóso kò sí. Ẹ má tiẹ̀ wọ́pọ̀ wọn ipòkípò wọ́n lè wà. Ẹ má wo Jésù tó ṣe àwa náà nìyẹn. Tá a bá wo Jésù ni a ti padà. Bẹ́ẹ̀ ni ó ti sọ́rí tó bá ti gbọ́ mi rí lórí ìkànnì mi ó ti sọ́rí. Bí ìjọ ṣe taari mi síta fọ́dún 9 aláìpààyàn láìjalè. Ìṣòro tọmọ ìjọ ní tá a lè jù síta tó tún padà jẹ́ tó ń lè jù síta ìyẹn ìsì bàbàrà. Torí pé àwọn kọ́ lolùgbàlà mi àwọn kọ́ lolùgbàlà rẹ ẹja máa wo Jésù. Òun ló lè mú adélé o. Tó bá wo ohun tí ń ṣẹlẹ̀ nínú àwọn ìjọ àti dọ́run yóò lè díẹ̀ o. Mo gbàdúrà wípé a ní pàdánù ọ̀run. Nítorí tó ń bọ̀ tí ẹ bá ti ń rí ẹ bá ṣí à ẹ̀. Orí ìkànnì yòówù tẹ́ ẹ bá ti rí bóyá orí Golden Church Ìdálẹ́ tí ń rí wò àbí orí Ghost of Our Christian Mission yìí kí tẹ́ bá ti ń rí wò omi ẹ̀kọ́ náà ni. Àlàáfíà fún yín o.